A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti pín àpò ìrẹsì tí ó lé ní 2,000 àti àwọn ohun amáyédẹrùn mìíràn fún constituency káàkiri ìjọba ìbílẹ̀ 5 gẹ́gẹ́ bí ara ìnáwọ́sí rẹ̀ fún ọdún kérésì. Àfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ aṣòfin lórí ìròyìn Mike Idoko. Pínpín oúnjẹ yìí wáyé ní ìjọba ìbílẹ̀ Adavi, Àjàòkúta, Okene, Òkè àti Ògórí Màgòǹgò láti rí i dájú wípé mọ̀lẹ́bí ṣe àjọyọ̀ kérésì pẹ̀lú ìdùnnú. Nígbà tí ó ń fèsì, Akpoti-Uduaghan ní ìgbésẹ̀ yìí wáyé látàrí ojú àánú àti ìgbàgbọ́ rẹ̀ lórí wípé ará ìlú gbọ́dọ̀ jẹ àǹfààní adarí. Ó ní kérésì jẹ́ àkókò ìfẹ́, ìfarajìn àti ìdùnnú. Lákòókò tí ọ̀pọ̀ ìdílé ń làkàkà pẹ̀lú ọ̀wọ́ngógó ìgbé ayé, ó ṣe pàtàkì láti dúró ti ará ìlú. Àwọn adarí ìlú tí wọ́n ṣe àmójútó pínpín ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ọ̀kan lára ìrẹsì pínpín tí ó pọ̀ jùlọ tí àwọn rí rí lágbègbè. Wọ́n ní bí ìrẹsì yìí ṣe pọ̀ tó ṣe àfihàn ìfẹ́ òtítọ́ tí aṣòfin ní sí ìgbèríko, gẹ́gẹ́ bí adarí kan ṣe sọ ní Okene. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Abia ti dá iná mọ̀nàmọ́ná padà sí ìlú 23 ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ukwa láti fi fòpin sí ọdún 9 tí wọ́n ti wà nínú òkùnkùn. Níbi ayẹyẹ tí ó wáyé láti fi ṣe àjọyọ̀ iná títàn Power Switch-on ní gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti fi dá ará ìlú lójú wípé láti ìsinyìí lọ iná wọn yóò máa dúró déédéé. Ó ní ìdásí yìí ni òun fi mú ìlérí tí òun ṣe nínú oṣù kẹta ṣẹ láti so iná gbogbo ìlú tí ó ti wà nínú òkùnkùn padà. Ó wá fi ìgbàgbọ́ rẹ̀ hàn lórí àti ṣe àmójútó iṣẹ́ àkànṣe yìí bí ó ti gbóríyìn fún ọ̀gá àgbà fún Geometric Power Limited Bat Nnaji fún iṣẹ́ takuntakun rẹ̀ ní ẹ̀ka agbára. Ó ní $800 million $800 million ní Nnaji ti ná láti mú kí iléeṣẹ́ dé ibi ó dé lónìí, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìfaradà tí ó ṣe pàtàkì fún ìdàgbàsókè ẹ̀ka agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada ti ní kí ọmọ Nàìjíríà darí ẹ̀bi wọn sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i lórílẹ̀-èdè, bí ó ti ṣe àríyànjiyàn wípé abẹ́ ìjọba àpapọ̀ ní àjọ ẹ̀ṣọ́ aláàbò àti ọ̀pọ̀ owó tó ń wọlé wà. Rada sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Radio France International RFI lédè Haúsá. Ọ̀rọ̀ rẹ̀ yìí ń wáyé láàrin ìrora tí ará ìlú ń ké pẹ̀lú ìṣòro àdàlúrú, ajínigbé àti ìkọlù alágbára káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀, pàápàá jùlọ ní ẹkùn àríwá, níbi tí àwọn olùgbé ti ń fi gbogbo ìgbà béèrè ipa ìjọba ìpínlẹ̀ lórí rògbòdìyàn. Rada ṣe àríyànjiyàn wípé ìjọba ìpínlẹ̀ ni wọ́n máa ń da ẹ̀bi ìṣòro ààbò rù, bẹ́ẹ̀ ojúṣe ìjọba àpapọ̀ ni, nítorí abẹ́ wọn ni ọlọ́pàá, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti ológun wà. Ìwọ̀nba agbára ni ìjọba ìpínlẹ̀ ní láti sà. Gómìnà ní èyí ṣe ìdáwọ́kọ̀ fún ìpínlẹ̀ láti dá ní agbára àti yanjú ìṣòro ààbò gẹ́gẹ́ bí ìrètí ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ààrẹ Bọ́lá Tinubu bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ọmọ òṣèpààrọ̀ ní ọdún 2027. Ayédatiwa sọ èyí ní ìlú Àkúrẹ́ bí ó ti parí ìrìnàjò ẹ̀ṣẹ̀ rẹ̀ Thank You Tour lọ sí ìjọba ìbílẹ̀ Council 18 ní ìpínlẹ̀. Ó wá ké sí ará ìlú jákèjádò orílẹ̀-èdè kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu láti pegedé fún sáà kejì ní ọdún 2027, bí ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn olùgbé gúúsù Àkúrẹ́ fún àtìlẹ́yìn wọn gbogbo ìgbà. Ó ṣe ìrántí bí ìjọba ìbílẹ̀ yìí ṣe ní ìbò tí ó pọ̀ jù láàrin gbogbo ìjọba ìbílẹ̀ 18 nígbà ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Bẹ́ẹ̀ làwọn tó ṣe gbòógì láàrin ẹgbẹ́ PDP àti SDP náà bọ́dì sí ẹgbẹ́ APC ní ìpínlẹ̀. Níbi ìgbàlejò àwọn ọmọ ẹgbẹ́ tuntun
tuntun yìí ni Ayédàtiwá ti rọ̀ wọ́n kí wọ́n ṣiṣẹ́ fún àṣeyọrí APC ní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú Accord ti kéde iye èrò jákèjádò orílẹ̀-èdè tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè darapọ̀ mọ́ wọn, tí ó mú ẹgbẹ́ yìí gba ìgbéga sí i síwájú ìdìbò gómìnà ọdún 2026. Alága gbogboògbò ẹgbẹ́ Maxwell Ogbudemu ni ó ṣe àfihàn yìí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní olú iléeṣẹ́ wọn ní Àbújá, níbi ó ti bẹ̀bẹ̀ àti da àhesọ tí àwọn kan ń gbé pò yẹnunu wípé ẹgbẹ́ ọ̀hún ti pín yẹ́lẹyẹ̀lẹ, factionalization within the party. Alága ṣàlàyé wípé láti ìgbà tí ọlọ́lá jùlọ Senator Adémọ́lá Adélékè ti darapọ̀ mọ́ ẹgbẹ́ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ àti alátìlẹyìn ni ẹgbẹ́ wọn ti gba àyípadà ọ̀tun. Ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè ni ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè, tí èyí jẹ́rìí sí ipò òṣèlú gómìnà Adélékè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Wọ́n ti fi ojú Attorney General àti Mínísítà fún ẹ̀ka ìdájọ́ àná Abubakar Malami ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ni ó fi ẹ̀sùn oníkókó 16 kan Malami pẹ̀lú ọmọkùnrin rẹ̀ Abdulazeez àti òṣìṣẹ́ iléeṣẹ́ Rahmaniya Properties Limited Hajia Bashir Asabi. Malami ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi bíi bílíọ̀nù 9 náírà ra ilé ní Àbújá, Kebbi, Kano àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní kí AGF àná wá ṣàlàyé bí ó ti rí 30 ilé 30 houses tí iye rẹ̀ tó 212.8 billion naira. Ọ̀pọ̀ ilé yìí ni wọ́n ní ó rà láàrin ọdún 8 tí ó lò ní ọ́fíìsì. Ó sìn láàrin ọdún 2015 sí 2023 pẹ̀lú ìṣèjọba olóògbé ààrẹ àná Muhammadu Buhari. Ó ṣeé ṣe kí àjọ EFCC gbé ìgbésẹ̀ non-conviction asset forfeiture clause láti fi gbẹ́sẹ̀ lé lára ohun ìní rẹ̀. Ó ní àǹfààní ọjọ́ 14 gẹ́gẹ́ bí ìlànà òfin láti fi béèrè bóyá ó ní ẹni tí ó lè nífẹ̀ẹ́ àti sọ ìdí tí ìjọba kò ṣe gbọ́dọ̀ gbé ẹsẹ̀ lé ohun ìní rẹ̀. Àjọ EFCC ń retí ọjọ́ tí ilé-ẹjọ́ fẹ́ dá fún ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn Malami. Ìgbẹ́jọ́ yìí ni wọ́n ní ìrètí wípé yóò ní agbára jù. Lára amòfin tí wọ́n ń retí àti bá Malami ṣẹjọ́ láti rí àgbàmòfin Jibril Okutepa àti àgbàmòfin Ekene Iheanacho láti darí àwọn agbẹjọ́rò 14 mìíràn. Kò dín ní ẹlẹ́rìí 10 tí ó ti wà níkàlẹ̀. Malami kò tíì fèsì láti àná nítorí ó ṣì wà ní àkàtà àjọ EFCC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Sínétọ̀ kan láti ìwọ̀ oòrùn Rivers, Orwell Onyeso, ti lérí wípé òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ kan ti pinnu àti wọ́ mínísítà ìlú Àbújá Nyesom Wike kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP bọ́ sí APC. Onyeso ní PDP ti kọ̀ àti mọ rírì iṣẹ́ tí Wike ti ṣe, fún ìdí èyí ni àwọn á fi fà á yọ kúrò láàrin wọn. Nínú fọ́nrán kan tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni aṣòfin tí ó ṣẹ̀ṣẹ̀ bọ́ọ̀dì sí APC ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ti ní àwọn kò ní fi ààyè gba kí PDP bá Wike jẹ́ tàbí kó ìṣòro bá iṣẹ́ rẹ̀. Ó ní adarí àwọn ní Wike, àwọn á rí i dájú wípé àwọn tètè fà á kúrò kí wọ́n tó bà tirẹ̀ jẹ́, èyí tí wọ́n lò ó tó. Bákan náà ni aṣòfin yìí ní PDP ti wà lábẹ́ ilẹ̀ underground, kò sì lè fẹ́ẹ̀ sí ẹni tí ó lè gba ẹgbẹ́ yìí kalẹ̀ mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèrébìnrin àti olùṣètò sinimá Fúnkẹ́ Akíndélé ti ṣe àfihàn àṣírí àṣeyọrí rẹ̀ ní ẹ̀ka eré. Nínú àtẹ̀jáde rẹ̀ kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Akíndélé ti tẹnumọ́ wípé ìdàgbàsókè á máa wáyé bí ènìyàn bá fi ààyè tó rọrùn sílẹ̀, bí ó ti lọ́ àṣeyọrí rẹ̀ mọ́ iṣẹ́ àṣekára, iṣẹ́ gbogbo ìgbà, consistency àti àfojúsùn fún ìdàgbàsókè olójoojúmọ́. Ó ní pẹ̀lú sinimá kọ̀ọ̀kan tí
òun ń yà lòun fi ń rán ara òun létí wípé ìdàgbàsókè kì í wá báni níbi ìrọ̀rùn comfort zone, ènìyàn gbọ́dọ̀ máa pòǹgbẹ fún àyípadà rere. Èsì Akíndélé yìí wáyé láàrin bí ó ti ń ṣe ayẹyẹ ọdún 27 tí ó ti lò lẹ́nu iṣẹ́ eré tí ó ní Ọlọ́run àti iṣẹ́ àṣekára ló mú òun ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.